ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ keje nínú oṣù kẹjọ ọdún yìí, the 7th of August 2026, ó ní gbajúgbajà olórin fújì ní Alhaji Saheed Akorede Okunola, ẹni tí ó gbayì mọ̀ sí Saheed Òṣùpá tàbí ọba orin. Ó ní bàbá náà ló máa ṣayẹyẹ ọjọ́ bí ẹ̀ tó sì jẹ́ pé káàkiri àgbáyé làwọn olólùfẹ́, ẹbí, ará, ọ̀rẹ́, ojúlùmọ̀ ni wọ́n ti ń ṣe àpọ́nlé àti àyẹ́sí Saheed Òṣùpá ní àyájọ́ ọjọ́ bí ẹ̀. Ẹ rántí pé bàbá ń sọ ọ̀kan lára àwọn olórin fújì tó làmìlaka lórílẹ̀‐èdè Nàìjíríà táyé ń fẹ́ tí wọ́n tó sì ń gbọ́ orin wọn tó sì lérò lẹ́yìn dáadáa. Òkè téńté lórúkọ Jàkí Òòṣà gẹ́gẹ́ bá ti ṣe máa ń pe King Dr. Saheed Òṣùpá ènìyàn wà. Bẹ́ẹ̀ ni olúfimọ́ àkọ́kọ́ ó tún lé lọ́dún kan lókè èèpẹ̀ lọ́jọ́ ẹtì tí í ṣe Friday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Eléyìí gan inú jẹ́ kí àwọn ẹbí, ará àti ọ̀rẹ́ pẹ̀lú ojúlùmọ̀ kí wọ́n máa kí King Dr. Saheed Òṣùpá lórí ẹ̀rọ ayélujára, kí wọ́n sì máa gbàdúrà fún pé ẹ̀mí ẹ̀ yóò ṣe púpọ̀ láyé nínú ẹ̀mí gígùn àti àlàáfíà. Ṣùgbọ́n bí ó ṣe wá di ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ Friday tí Saheed Òṣùpá tí ó ṣe ọjọ́ bí ẹ̀, ó ní ìṣọ̀kan tí ó wà lágboolé fújì lásìkò yìí ló máa fojú hàn dáadáa nígbà tí ọ̀pọ̀ àwọn gbajúgbajà olórin fújì tí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa kí ikú oríire, èyí tó jẹ́ kí inú ọ̀pọ̀ àwọn èèyàn dùn tó sì ń jẹ́ kó di mọ̀ pé irú nǹkan báyìí gan làwọn ń fẹ́ láàrin àwọn olórin fújì lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ọ̀pọ̀ wọn tó ti fi bára wọn ṣe ọ̀tẹ̀ tó fi bára wọn jà. Lára àwọn gbajúgbajà olórin fújì tí wọ́n kí Saheed Òṣùpá lórí ẹ̀rọ ayélujára, àwọn náà ni Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá, ẹni tí ó gbayì mọ̀ sí Pasuma Wonder tàbí ọ̀gá ńlá fújì. Àwọn tó tún kí ni Alhaji Sefiu Alao Adékúnlé, tí ó gbayì mọ̀ sí bàbá oko tàbí agbára orin. Bẹ́ẹ̀ ni gbajúgbajà olórin fújì ní tíràwọ̀ ẹ̀ ń tàn gírígírí lásìkò yìí, èèyàn Alhaji Sulaiman Alao Adékúnlé, tí ó gbayì mọ̀ sí Màláíkà tàbí Kíbla fújì. Òun náà gbé ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára láti kí Saheed Òṣùpá. Kò tọ́ síbẹ̀ o, gbajúmọ̀ olórin fújì ilẹ̀ Ìbàdàn ni ìyún Alhaji Táyé Àkàdé Adébísí, ẹni tí ó gbayì mọ̀ sí Táyé Currency tàbí bàbá onírìbò tàbí àpèsè àkọ́kọ́. Òun náà gbé ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára láti kí Saheed Òṣùpá. Bákan náà ni gbajúmọ̀ olórin fújì tíràwọ̀ ẹ̀ ń tàn tó ṣẹ̀ṣẹ̀ bú jáde lásìkò yìí, ìyún Alhaji Tirimizi Ògbọ́lágadé Àlàmú, ẹni tí ó gbayì mọ̀ sí Tìrìlẹ́dà. Òun náà gbé ọ̀rọ̀ síta láti kí Saheed Òṣùpá kú oríire, tó sì jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí lọ́jọ́ bíi Saheed Òṣùpá nínú ọ̀pọ̀ àwọn èèyàn ń dùn sí pé